brother wá sọ̀rọ̀ kan wọ́n ní you have left gold for panda. Nǹkan tí brother yóò wá mọ̀ wípé brother yìí rìn mí gàzẹ́ ẹ̀yìn rìn mí gẹ̀rẹ́. Ibi tẹ́ máa ti mọ̀ wípé akéde òun ṣẹ̀dá èèyàn kan lásán, ẹni tí àkàndá tí Elédùmarè dá oríṣàdá ni akéde. Kí ni ìtumọ̀ gold? Kí ni ìtumọ̀ panda? Àwa èèyàn la néèmù kan ní gold, la néèmù ẹ̀ panda. Ṣẹ́rí nǹkan tó jọ gold lójú yín yẹn, nǹkan tẹ́ tún pè ní panda yẹn, àwa èèyàn là ń dìtámì ẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ ó ṣeéṣe kó má ti yé yín brother. Ká ní gold lélẹ̀, ká ní panda lélẹ̀. Dìmáàndì táwọn èèyàn ní fún eléyìí ló máa dìtámì pé eléyìí wọn ò nídìí ẹ o. Torí àwọn èèyàn wá nídìí ẹ yẹn wá mí pé ó wà useless. Ṣẹ́rí ọ̀rọ̀ Yorùbá ni máa tún máa ń fàbọ̀ sí. Yorùbá sọ wípé ohun èèyàn ní ohun Ọlọ́run. Ṣẹ́rí nǹkan tẹ́ ń ṣe ń rò pé nǹkan tó bá pàtẹ́ẹ̀nì mọ́ ilẹ̀ Yorùbá panda ni, nítorí àwa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní develop ni. Ṣẹ́rí gbogbo nǹkan tí ajogúnbá lọ́wọ́ baba ńlá wa táwa náà bá package ẹ̀, táwọn òyìnbó náà àbí àwọn èèyàn aláwọ̀ dúdú, àwọn Chinese tó bá wa partake inú ẹ̀, ẹ mọ̀ wípé kò ń ṣe panda, gold náà ni. Nǹkan tá à ń pè ní gold demand. Ìgbà míì nǹkan tí èèyàn bá demand fún gbà míì ó máa ń liquidate. Nǹkan tí èèyàn wá demand fún rárá á tún wá gbé pẹ́ẹ́lí ju gold, nǹkan tá a pè ní gold lọ. For example láyé corona, ta ló lè believe pé nose cover ó dẹ̀ lè di gold? Akéde brother ẹ fẹ́ máa fọ̀sọ̀rọ̀ lẹ́nu mi. Ànábì kan náà lè akéde ẹ̀ẹ̀kọ́ tí tètè mọ̀ ni. Problem yìí náà ni ànábì ní láyé ìgbà tiẹ̀, nítorí àwọn èèyàn tiẹ̀ ń gbà yẹn one way traffic náà ló ń live. Ìgbà tí ànábì mú wọn another pattern wá, instead káwọn èèyàn tiẹ̀ náà reason pé ẹni nǹkan tẹ́ni mú ẹja gbéyẹ̀wò, wọ́n takò ní ìsìn ànábì wá jẹ́ ìlú mọ̀ọ́ká. Nǹkan tí akéde sọ yìí sẹ́ kí ẹ̀yin tẹ́ jẹ́ ti akéde kẹ́ farabalẹ̀ kẹ́ tẹ́ understand nǹkan tí akéde ń sọ, ẹ máa takò, nítorí bíbélì fúnra rẹ̀ sọ wòlíì ò níyì nílùú ẹ̀, Ọ̀rúnmìlà ò níyì nílùú wọn, Ṣàngó ò níyì nílùú wọn, Ọya ò níyì nílùú wọn. Àwọn ará òkèrè ní òkèrè báyìí làwọn wòlíì ti máa ń níyì. Ọ̀rọ̀ tí mo sọ yìí mo believe mo ti explain ni panda àti gold. Kò sí nǹkan tó jẹ́ gold àti panda. Ó depend bí olúkálùkù bá ṣe wúlò sí lọ́wọ́ àwa ọmọ èèyàn ló máa determine panda. Ìkan tí ẹ̀yin wá pè ní panda, àṣà àwọn baba ńlá àtàwa ni o. So táwọn náà bá gbé lárugẹ ẹ rí i pé ó máa ní value, á di diamond, àwa máa kán gold yín líkò. Ó dàbọ̀.